ẹ káàbọ̀ sí ojú olóò iṣẹ́ wa amúnùmáwòrán Awostar TV ẹ kú dédé àsìkò yìí ní gbogbogbò yòókù tẹ́tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá wọn kan fìdílé nǹkan kẹwàá fi ti gbéyàwó ọ̀rọ̀ èmi tì í tòótọ́ orúkọ mi ò yí padà rí èmi ládé ṣínà bàbá Adébáyọ̀ amọ̀ṣọ̀rọ̀ kan ọmọ àbúntẹ́ni ọmọ bàdàbàràwí ìkan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji ẹ̀wẹ̀ ẹni obìnrin kò lọ́nà tó ká ọ́ lérí ó lélẹ̀ yóò bá jọkọ ẹni a sì jálè ẹni ẹjẹ́ máa ń barelé ẹ wò ó bẹ́jà ńlá bá sọ lómi àdésàlẹ̀ odò àlejò ńlá àlejò pàtàkì òun ni àgbà ní dédé àkókò yìí ẹ wò ó kábíyèsí ẹ máa wọlé sí ojú iléeṣẹ́ wa Awostar TV. ẹ káàsán olóòtú. mo súnmọ́ bá níwọ̀n gbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n gbèje arọ́ba fi ń lọ bá ń pa kábíyèsí ṣàlàáfíà lábáyín lé. òkòkò la ọ̀tá lè. ẹ̀yà ẹ̀rín tí mo tẹ̀ ń rí lẹ́nu yìí ó fi hàn wípé kókókó lára ọ̀tá lè kábíyèsí ẹ má bínú kí làṣírí ẹ wà yín. yálà àti ìyá mi kàárẹ̀ mi. ìyá ẹ wò yálà ṣe tèmi náà pa báyìí kí di dúdú máa dẹ́ of Africa. oríṣiríṣi abala la máa ń sọ̀rọ̀ sí ní ojú iléeṣẹ́ amúnùmọ́wòrán wa Awostar TV a ti sọ̀rọ̀ nípa ìbọ̀ ìṣẹ̀dá wa lọ a ti sọ̀rọ̀ nípa kábọ̀ eré wa kí láǹfààní tí ń bẹ nínú ẹ̀ ẹ wò ọjọ́ ti tèmi kí la fẹ́ mẹ́nubà a fẹ́ mú ẹnubà òpó ẹlẹgbẹ́ kí ni jẹ́ ẹgbẹ́ náà kí làwọn àmì téèyàn fi máa ń dá ọmọ ẹlẹgbẹ́ mọ̀ pọ̀lú ń gbé kí láǹfààní tí ń bẹ nínú wípé ká jẹ́ ọmọ ẹlẹgbẹ́ ẹni tí ò bá mọ̀ wípé ọmọ ẹlẹgbẹ́ lòun tí kò kákún kò ṣe kankan nípa ọ̀rọ̀ ẹgbẹ́ àbí kò ṣe ẹgbẹ́ kí làwọn nǹkan tí ó lè ṣẹlẹ̀ sí òun làwọn ìbéèrè tí ń bẹ nílẹ̀ ta fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ ẹni pàtàkì ẹ wò kábíyèsí ọba obìnrin olúwajé ajé olókun àgbálẹ̀ alájẹdẹ omígbémilékè ajékẹ́mi orúkọ tí ẹ pọ̀ jáǹtẹrẹrẹ fún kábíyèsí titiwa kábíyèsí ẹ kú dédé àkókò yìí. ẹ káàsán olóòtú. báwo la bá yín nílé. kókókó la ọ̀tá lè o. ó tiẹ̀ ti fi hàn pẹ̀lú ẹ̀rín músẹ́ tá à ń rí lẹ́nu yìí ó ti fi hàn wípé kókókó lára ọ̀tá lè kábíyèsí ẹ gbọ́ kí ni ń jẹ́ ẹgbẹ́. ẹgbẹ́ ohun tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá ni o. ohun tó ṣe pàtàkì ẹdùn náà ṣé bá ṣe ń ṣe ẹgbẹ́ ní ayé bá ṣe ń ríra wa èmi Akram Promotion àti àwọn ẹni táwọn ìbá àṣẹ máa ń ríra wa tá a máa ń ṣe ẹgbẹ́ ayé ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe lọ́run àbí báwo ẹ ṣàlàyé díẹ̀ fún wa nípa ẹgbẹ́. ẹgbẹ́ bá a ṣe ń ṣe gbogbo wa tá a wà lérí ilẹ̀ alàyè báyìí la lẹ́gbẹ́. ǹjẹ́ mi gan lẹ́gbẹ́. kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ o. alẹ́gbẹ́ ayé bẹ́ẹ̀ la tún ní ẹgbẹ́ ọ̀hún àmọ́ ẹgbẹ́ ọ̀hún wa òun wá burú ju ẹgbẹ́ ayé lọ. kí ni ìdí tó jẹ́ pé ẹgbẹ́ ọ̀run ó lè burú ju ẹgbẹ́ ayé lọ báwo ló ṣe jẹ́ ẹ̀yàn rẹ̀ ẹ ṣàlàyé fún wa ẹ jẹ́ ká gbọ́. ẹgbẹ́ àmútọ̀run wa ó jẹ́ nǹkan pàtàkì kan nu ayé ẹ̀dá gẹ́gẹ́ bí mo ṣe sọ tí a gbọ́dọ̀ mú lò tá a gbọ́dọ̀ pọ́nlé tí a gbọ́dọ̀ ṣètọ́jú dáadáa. ẹgbẹ́ ara mèremère lẹgbẹ́ mọ́ dá. bí irúfẹ́ àwọn àrà wo kábíyèsí. ẹgbẹ́ mọ́dára tó wà nínú ayé tó sì mọ ṣiṣẹ́ bí ẹ̀dá tó sì mọ dààmú tó máa jẹ̀jẹ̀ rírí ẹlòmíì bá fẹ́ wí wọ́n lè ní ayé ní ṣe ẹ́ ó lóun rúbọ títí ẹbọ òfin àwọn ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n sì wádìí pé ṣé o sì ní ẹgbẹ́. báwo ni mo tiẹ̀ lè dámọ̀ wípé ẹlẹgbẹ́ ni mí torí àwọn èèyàn ń gbọ́ wa wọ́n sì ń wò wá lójú amúnùmọ́wòrán wa Awostar TV bóyá àwọn ẹni tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ wọ́n ní ọmọ kan nílé tó jẹ́ ń pé ọ̀rọ̀ ọmọ yìí ò tiẹ̀ wá yé wọn parí tí wọ́n bá ti ń rí àwọn àmì tí mò ń sọ yìí wọ́n lè fi dámọ̀ wípé ẹlẹgbẹ́ lọmọ tí mo ní o wọ́n fi mọ ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé kí làwọn àmì ìdánimọ̀ wípé mo jẹ́ ọmọ ẹlẹgbẹ́. àmì ìdánimọ̀ àkọ́kọ́ tí èmi lè sọ ó wà ẹ̀rí ọmọ mi tí ó bá jókòó lásán báyìí tó bá ṣe gbà báyìí yóò sáré yóò lọ di dígí yóò máa lọ wo ẹnu dígí náà ní ṣáá ní tiẹ̀ dígí náà ni yóò máa wò ṣáá irú ọmọ bẹ́ẹ̀ àti gbọ́dọ̀ fura sí pọ̀ ọmọ yìí ọmọ ẹlẹgbẹ́ ni. ókè tabari ọmọ kan tó jẹ́ ń gbé ìyá ẹ̀ jẹ́ onídìrí tó jẹ́ ń gbé ojoojúmọ́ yín mọ́ lọ sí di gígí ìyá rẹ̀ ìtumọ̀ ní pé ẹlẹgbẹ́ ni. rárá o àsọ onídìrí o ẹ bá a ṣe jókòó báyìí nísìnyí lọmọ yẹn ń bẹ láàrin wa ló ṣeré ìṣẹ́jú méjì gbà ó sáré wọ yàrá ó lọ gbé dígí ó bẹ̀ sí yẹrẹ ẹ̀ wò ó tún padà bọ́ta ó tún ṣe sàádì ẹ̀ ó tún sáré lọ dì ló jẹ́ pé òun tiẹ̀ báyìí dígí náà ni ó mọ̀ wò ọmọ bẹ́ẹ̀ ó ti yẹ ká fura sí pé ọmọ yìí ẹlẹgbẹ́ ni
èyí ni jẹ́ òpó àkọ́kọ́. Èkejì ó wà tí ó jẹ́ pé ọmọ òun ó dédé dúró yóò sì mọ dá sọ̀rọ̀ fún rẹ̀ yóò sì mọ jó yóò sì mọ rẹ́rìn. Irú ọmọ bẹ́ẹ̀ ó yẹ ká fura sí pé ọmọ yìí ẹlẹgbẹ́ lọmọ yìí. Fún àǹfààní gbogbo ojú tí ń wò wá lórí amúnùmọ́wòrán wa AwoStar TV, ẹ gbọ́ ohun tí ìyá wa kábíyèsí ọbọ̀bìnrin olúwajé olókun àgbáyé, ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ wo oríṣi ẹgbẹ́ mélòó níbẹ̀ nílé ayé, irúfẹ́ ẹgbẹ́ òní wọ́n ń jẹ́ tó ń gbọ́ mi, bá mi létí ẹ̀ kalẹ̀ kó wá gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí wa. Kábíyèsí, oríṣi ẹgbẹ́ mélòó níbẹ̀ nílé ayé? Ẹgbẹ́ ń bẹ o, ẹgbẹ́ oríṣiríṣi ló wà. Ẹ ṣàlàyé fún wa, ẹ bá wa kà àwọn ẹgbẹ́ tí ń bẹ. Ẹgbẹ́ àkìtàn wà tó jẹ́ pé àwọn gbogbo ìgbà tí àkìtàn bá ti ń jẹun báyìí náà wọ́n ń buyọ́, àmọ́ àwọn náà máa ń ṣe oge tí wọ́n kì í yọ lára wọn. Ẹ rí wọn, wọ́n lówó, wọ́n ní ohun tí wọ́n ń fẹ́, wọ́n sì wọ aṣọ mílíọ̀nù, kò tẹ̀ ní yọ lára wọn pa aṣọ mílíọ̀nù náà wọ̀. Ẹgbẹ́ àkìtàn ni. A ní ẹgbẹ́ pèrègún, a ní ẹgbẹ́ ìyálóde, a ní ẹgbẹ́ balùwẹ̀, a ní igbó ọ̀gẹ̀dẹ̀, a ní ẹgbẹ́ omi, a ní ẹgbẹ́ àpáta, a ní ẹgbẹ́ ìrókò, ẹgbẹ́ lọ, a ní ẹgbẹ́ àgbálùmọ̀, a ní ẹgbẹ́ ata, ẹgbẹ́ sì pọ̀ lọ jàǹtùrẹrẹ. Wòmí, oríṣiríṣi ẹgbẹ́ ló fetí ara ẹ̀ gbọ́ ní ọjọ́ ti tèní. Irúfẹ́ ẹgbẹ́ wo ni wọ́n jẹ́ gan-an? Agboolé wo ló ti wá? Ó ti gbọ́ àǹfààní tí ń bẹ nínú ẹgbẹ́ tí ń bẹ nínú ìjẹ́ ọmọ ẹlẹgbẹ́. Kábíyèsí, ǹjẹ́ ẹ tún lè mú ẹnu wá sórí àwọn àǹfààní tí ń bẹ ń gbé ajẹ́ ọmọ ẹlẹgbẹ́? Bá a bá tètè mọ̀ wípé ọmọ yìí ọmọ ẹlẹgbẹ́ ni, kí ni nǹkan tí ó lè máa ṣẹlẹ̀, ìpalára o ló lè kó bá àwọn òbí ọmọdé yìí? Kábíyèsí, ẹ bá a yànnà náà. Ìpalára yẹn lágbára fún ọmọ ọ̀hún gangan fúnra rẹ̀ náà, ìpalára yẹn lágbára gan. Àpèjúwe ìpalára. Kí n fi ti àkàtà mi fi ṣe àpèjúwe. Àjẹ́ngbé ọmọ ẹlẹgbẹ́ ń bẹ lọ́dọ̀ tí yín náà nínú àwọn ọmọ yín lẹ́ ń sọ yẹn o. Ok, ẹ ṣàlàyé. Mo forúkọ ọmọ náà ṣe sàrà tó jẹ́ pé mi ò mọ̀ pọ̀ ọmọ ẹlẹgbẹ́ ni, tó jẹ́ pé ọjọ́ kan á dáná kalẹ̀ afẹ́sẹ̀ ń jẹ. Ọmọ yìí sì ń sọ fún wa pé àmọ́mọ́ ẹ wò wọ́n ń pè mí níbẹ̀, wọ́n ní kí n wá. Kó wá ṣe kí ni? Ta ní pè ẹ́? Ó ní ṣe bọ́ wọn nìyẹn. Mo ní àwọn. Kábíyèsí, ẹ má bínú, wọ́n pe ọmọ nínú iná. Ọlọ́mọ jẹ kájí òru náà. Ọmọ ní ṣe bọ́ wọn nìyẹn. Mo ní àwọn bá o, wọ́n tẹ̀ jẹ́ agbọ́ràn ká tó yí ká tó fọ̀ àti bọ́ ọmọ nù náà. Ó padà lọ dá àwọn ẹni tí pé lóhùn. Ó padà lọ dá wọn lóhùn pé òun rí wọn, òun fẹ́ lọ bá wọn bó ṣe jálu náà òun nìyẹn. Ṣòkòtò tó wọ̀ gbogbo báyìí ló sùn eré bí àwàdà. Wọ́n ní ayé ni, wọ́n ní kankan ni, ó ṣẹ̀yàn kan ni, ìyá ẹ̀ ṣe gbá ni wọ́n ń wí ta hànàhànà. A bá mú ọmọ yìí, a bá ṣètọ́jú ọmọ náà ní ọjọ́ náà, a ṣeun ta lè ṣe egbòjì náà. Ọjọ́ tó póṣù kan gangan báyìí, tó tún póṣù kan gangan ọmọ yìí ló gbé ọkà gbígbóná kaná. Bí tí ọmọ yìí tún ṣe báyìí nìyẹn. Èèyàn ló fẹ́ gbọ́kà náà, olú ẹ̀ ní kò ń gbọ́kà wá. Wọ́n ní kò gbọ́kà wá, tálẹ́ nìyẹn. Ó lóun bọ̀ kó ń gbọ́kà náà fún olú ẹ̀. Màmá ẹ̀yìn ẹ̀ olú ẹ̀ ní. A ní èmi ò rẹ́ nìkan. Ó fẹ́ wọnú kòkó ọkà náà kó gbọ́kà náà fún lọ bó tún ṣe jálu omi gbígbóná. Ó jẹ́ ẹsẹ̀ tó ṣe náà, apá náà ló tún padà kó sínú ọkà gbígbóná. Ọmọ yìí ló wá jókòó níta ló ń ṣeré bí tí bàbá kan ṣe rí ni bàbá náà ṣe báyà. Ẹ sì sọ fún ìyá ọmọ yìí kó lọ sọ tàwọn ẹgbẹ́ ẹ̀ káyé ń ba ọmọ lára jẹ́ fún mi. Lẹ́yìn ẹni tí kọjá lọ fún rẹ̀ tí ìyá ọmọ ò mọ̀, òun ló padà sọ. Ìtumọ̀ ní pé ojú mẹ́rìndínlógún ló léyìn ní nìyẹn o. Bẹ́ẹ̀ni, olójú inú ni. Ó ní ẹ sì sọ fún ìyá ọmọ yẹn kó lọ sọ tàwọn ẹgbẹ́ ọmọ náà káyé ba ọmọ lára jẹ́ fún mi bẹ́ẹ̀. Ọmọ bá wọ lóní mọ̀mọ́, wọ́n ní kẹ́ lọ sọ tàwọn ẹgbẹ́ mi. Ibẹ̀ lọ́pọlọ bá wálẹ̀, mo bá ní yéè mo gbé o. Ó dáa bá a ṣe dìde nìyẹn. Fárífárí kan ò kì í fárí ara rẹ̀. Ẹni tó bá lóun jẹ́ fárífárí òun máa fárí ara tòun, bàbá ńlá onírọ́ lonítọ̀hún. Bá a ṣe po onífá nìyẹn la gbé ńlẹ̀ gbà. Onífá bá sọ ẹgbẹ́, ọmọ ẹlẹgbẹ́ ni. Ọmọ ẹlẹgbẹ́ ni ẹgbẹ́ ẹ̀ wo ni wọ́n bá dá orúkọ ẹgbẹ́ náà. Ṣó dá yín lójú ní pé ẹgbẹ́ yẹn ni lóòótọ́?
ó ní ẹgbẹ́ yẹn ó wá bí wípé kí ló dé tẹ̀ ń bi wá pé ṣé ẹgbẹ́ yẹn ni lóòótọ́ mo ní àmì ìfẹ́ ṣọ́ọ̀tì ni mi ò fẹ́ ṣe òwò àṣedànù nítorí pé mo fẹ́ jẹ èrè ẹgbẹ́ látara ọmọ yìí torí tí ẹ bá forúkọ ẹgbẹ́ mi pé tí kì í ṣẹgbẹ́ náà táwa sì wá ń jí tá à ń ṣèpèsè fẹ́gbẹ́ náà kò lè fún un tá à ń fẹ́ ó di dandan ká confirm pé ẹgbẹ́ yìí òun ni ó ní ọmọ yìí lóòótọ́ ó tán bá a ṣe mọ ọmọ ẹgbẹ́ tí ó jẹ́ nìyẹn la bá fi ìdí ẹgbẹ́ lélẹ̀ láà ṣe tutù mo ṣọpẹ́ lérí ọmọ yẹn lónìí ipò tí a dé bí tí a ṣe wà nígbà tí a ti fẹ́gbẹ́ lélẹ̀ fún àmọ́ lẹ́yìn tá a rí tọmọ náà o tá a fẹ́gbẹ́ lélẹ̀ fún a tún mọ ọpẹ́ tá a tún dú fọlọ́hún. gẹ́gẹ́ bí kábíyèsí ọba obìnrin Olúajé Ajé Olókun Àgbáláyé wọ́n ṣe sọ ẹ gbọ́ ìtàn tí wọ́n sọ látòkè títí délẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fi òpó ẹgbẹ́ lélẹ̀ fún Ọmọbùṣe àǹfààní tí wọ́n jẹ nínú ẹ̀ òun ni ọpẹ́ tí wọ́n padà ń ṣe lónìí. irúfẹ́ ẹgbẹ́ wo làwọn ọmọ ẹ jẹ́ ìwọ gan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ o wádìí ẹgbẹ́ tí o jẹ́ mo tiẹ̀ gbọ́ orin kan tí wọ́n ń kọ lọ́dọ̀ kábíyèsí ọba obìnrin Olúajé Ajé Olókun Àgbáyé tí wọ́n sọ̀rọ̀ nípa ẹlẹgbẹ́ ọ̀gá mi Akram Promotion ẹ̀yin lẹ́ ń bẹ lójú kínní yìí lẹ́ ń tẹ gbogbo ẹ̀ ní dùn ní dán ẹ bá ń gbóhùn àwọn ọmọdé yìí sókè mo fẹ́ tún orin ìgbà ìgbọ́ lẹ́ẹ̀kan sí i. Adé Ògúngúrú sọ ní sọ̀bòjì filé mi ṣèbùgbé káyọ̀yẹmí ẹni àtẹ̀ẹ̀ka tẹ̀ sílé mi jẹun ajẹ́nà jẹun lájòlò máa ń purọ́ máa jalè sáwọn ṣòdodo kọ́wọ́ tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ á ní bó ṣe jẹ́ owó ẹgbẹ́ rẹ lọ́dí mú dáadáa owó ẹgbẹ́ mi ẹ ṣé mo dúpẹ́ pẹ̀fẹ́ òkú ibi tí ẹ parí ẹ̀ sí yẹn ló jọ mí lójú mi ò fẹ́ lọ ibi tẹ́ ti gbé sọmú ọmọ àfáà tí ń bu ajé ó ní bó ṣe jẹ́ èmi ò fẹ́ lọ síbẹ̀ òpó ẹgbẹ́ rẹ lọ dì í mú dáadáa kábíyèsí kí ni ìtumọ̀ òpó ẹgbẹ́. òpó ẹgbẹ́ ó jẹ́ nǹkan tó dáa kan ó jẹ́ ká sọ àfi ẹgbẹ́ lélẹ̀ àfìdí ẹgbẹ́ lélẹ̀ kí ìdààmú òṣè àìríná mi lọ́kọ mo gbé yìí lónìí ọkọ kọ̀ mí lọ́la mi rí gbogbo ẹ̀ ṣe lọ́ fìdí ẹ̀ lélẹ̀ ó lè já nínú wàhálà nùgbèkùn ayé. ìtumọ̀ ní pé ẹgbẹ́ lè débi wípé bàbá mọ ọmọ ẹgbẹ́ tí a jẹ́ àmúbọ̀ ọkọ lè mọ báyàn jà àmúbọ̀ ìyàwó lè mọ báyìí. báyàn jà o. kábíyèsí pangolo ìyá. wò mí láti dédé àkókò yìí èmi gan tí mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó yẹ kí sáré kí lọ mọ irúfẹ́ ẹgbẹ́ tí mo jẹ́ wàhálà àmúbọ̀ aya àmúbọ̀ ọkọ ìbàyí Ọlọ́run má jẹ́ kí n mọ̀ mélòó lọ́jọ́ orí mi tí mi àkó sí wàhálà yìí. ó dáná fún àǹfààní gbogbo etí tí ń bọ́ wa lọ́wọ́lọ́wọ́ àti ojú tí ń wò wá bí ẹ bá fẹ́ rí ìyá wa kábíyèsí ọbọ̀bìnrin Olúajé Ajé Olókun Àgbáláyé eré àwọn ọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ ó lẹ́tí lè rí wọn sí lẹ́tí lè rí wọn bá sọ̀rọ̀ ibo lẹ́tí ẹ̀ ti lè rí wọn tẹ́ bá dé ìlú Benin Kotonu ló wà ní Porto Novo ló wà ní Àjàṣẹ́ ẹ wo ẹ jẹ́ ká lọ ká tún lọ gbọ́hùn lẹ́nu wọn kábíyèsí eré àwọn ọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ ó láti lè pè é sí pọ̀lú ń gbé ibo ni a ti gbélé rí ní ìlú Benin. mo wà ní ìlú Àjàṣẹ́ tá a mọ̀ sí Porto Novo àwọn ládùúgbò Saint Pierre Paul fáwọn ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lérí nọ́mbà 66 16 01 14. 66 16 01 14 ó jẹ́ ẹ̀fà ẹ̀fà ọ̀kan ẹ̀fà òdo ọ̀kan ọ̀kan àti mẹ́rin tẹ́ kó fi dé ládé tún gbọ́ dáadáa tẹ́ kó tún gbọ́ ìyá tó ń bá rí yín pè lórí nọ́mbà yẹn èrè nọ́mbà ọ̀nà tún lè pè yín sí. wọ́n tún lè rí mi pè lérí 62 74 84 54. wòmí mi ò ní ṣàlàyé yìí nì fún ọ ìwọ náà lọ wa sọ fún àwọn ẹni tó mọ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ àwọn tó gbọ́ àdìtú Yorùbá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ wípé báwo lọ́hún ṣe lè ṣe gbà káwọn tẹ nọ́mbà yìí ní ìgbà tí o ti sọ bẹ́ẹ̀ òun jẹ́ kẹ́lòmíì jẹ àǹfààní nípa gbogbo ohun tó sọ nínú fídíò wòmí àrọ́jọ́mú solókùn ó dọjọ́ mi ọjọ́ òrìkà tó tún ríra wa o bá ò bá mọ ọmọ ẹgbẹ́ tí a jẹ́ o àmúbọ̀ ọkọ lè mọ bá ní jà àmúbọ̀ aya lè mọ bá ní jà kí gbogbo nǹkan má máa lọ déédéé mọ́ pàrọ̀nù tí kò lọ máa ṣọwọ́ kí mú rẹ dọ̀dọ̀ yèyé ajé kẹ́mi
Awostar TV ní kó lò, Awostar TV ní kó tẹ̀, Awostar TV ní jọ́, Awostar TV ní kó jájọ máa follow.